Hello everyone, welcome to Toyeen Talks. Ẹ jẹ́ ká jọ enjoy. But for watching till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. Ó dùn tí mo ti gbé sáré ló máa ń lọ ra àwọn àràbù yẹn fún mi. Ẹ̀yẹ́ máa disguise gbogbo formation tó bá sọ irọ́ ló ń pa o. Tí n bá ti ṣe show tó ti gùn tí n ti gbé débẹ̀ tó bá ti ka lára ló máa ń ṣe irú show báyìí fún mi. Ó ní kí n ṣíkùn yín fún mi. Mo lè ṣíkùn. Ó ní kẹ́ ẹ wokùn. Ṣé kí n ṣíkùn yín? Kẹ́ ẹ wokùn. Ó ní àpò ògbẹ́ wà bẹ́ẹ̀. Mi ní stitch òun ní àpò ògbẹ́ dà. Àpò gbẹ̀dẹ̀ níbo ni wọ́n ti stitch mi níbo lẹ ti rí stitch mẹ́ ṣe rí stitch. Ìjàpá tó lẹ gbé sí ìjàpadà mo lè bọ́ra lẹ̀ òun ní ìjàpadà ó ní mo ní ṣe kẹ́rì mo ṣe rí parabu ni ikùn mi ni mi ò ya tàtú láyé mi. Dámi má bọ̀rọ̀ alẹ́ òtí tó wọ́n ti rí. Ẹ má bọ̀rọ̀ alẹ́. Má bọ́ṣọ fún wọn, ẹ má bọ́ṣọ fẹ́ rí. Ẹ wá ara bó ṣe fresh, ẹ wá ara bọ̀dọ̀ àti wọ́n yẹn fresh. Kí ló ń fẹ́ pẹ́ tẹ́gbọ̀n yẹn náà kí yẹn sábọ̀ lọ́ra. Siki beauty ló ṣe. Ẹ ṣe jàre, God bless you. Fọ́tò ọmọ yẹn náà Latifah. Jóná tó bá fi fọ́tò ọmọ mi hàn, ó introduce ẹ̀ ní kí ló ṣe fọ́tò ọmọ mi? Kò sí fọ́tò ọmọ mi tí ò ṣe é wò. Olórí burúkú tó bá ti ṣe ṣòtọ́ ti ba yé ẹ̀jẹ̀ ló máa bọ́ta ló máa ṣàràbù. Ọmọ kò sí kankan nínú àwọn ọmọ ẹ̀ tó kàwé kódà àwọn ọmọ rẹ̀ ti sá fún. Àwọn ọmọ kódà kò sí sínú àwọn ọmọ ẹ̀ tó kàwé kódà àwọn ọmọ rẹ̀ ti sá fún. Níbo ló wá sá lọ? Má tó tí kàbọ̀ wọ́n nídìí. Ngbà mo ti kàbọ̀ wọ́n dì ní ìwà tí ìṣẹ́ wọn. Èyí títàn yìí ò dáa ẹ pé kan tèmi ìtàn tèmi ò gbó ìbẹ́nu ẹni kan gbé voice note mi rí ìtàn mi ni wọ́n fi ń sọ̀rọ̀ náà tí mo sọ lórí lẹ́jà tí wọ́n fi ń sọ̀rọ̀. Olórí burúkú ni ẹ. Ìwé tí mo dájú ẹ tó. Ṣé gbọ́ ohun tóun dájú ṣé ti gbọ́. Ó ti bá yé ọmọ rẹ̀ jẹ́ òní dájú. Ṣé gbọ́ èèyàn tó ti bá yé ọmọ ẹ̀ jẹ́ òní dájú ó tọrọ ló ń sọ bí yo because ó ti bá yé ọmọ ẹ̀ jẹ́ because èèyàn lè live life yìí ká yé ọmọ má bàjẹ́ mọ́ ó ti bá yé ọmọ jẹ́ mọ́ social network ìtorí ẹ̀ ló ṣe dájú sórí ìtorí ẹni tó bá níbi rè kó má fi figagbága pẹ̀lú ẹ ayé ẹ ti bọ́ sódì. Kí ni ilé ìkọ́ tó gùn ni ó máa jẹ blocking. Yẹ́sì tí mò ń sọ nìyẹn. Jẹ́ wá ṣe play kejì yẹn mi tẹ́ mọ̀ pé Abi gan sábà mi send yẹn Abi dààmú dáadáa pé wèrè ni ẹ máa gbọ́. Ojú mi ló darúgbó ohun mi ò change. Ojú yín ló darúgbó òbó yín gan ti darúgbó yá wálé gbogbo òbó yín ti darúgbó ẹ lóbò nídìí mọ́ Ọlọ́run ti gbòbò di yín ẹ ti lò nílòkulò ó ti nímú kọ̀ òbó yín ti nímú kọ̀ lẹ́nu báyìí bẹ́ẹ̀ bó yín ṣe ra nílẹ̀ ni. Ẹ ti rí òbó yín ó lanúlẹ̀ báyìí ojú yín wo ló òbó yín ayé bẹ́ẹ̀ bó yín ṣe wọ́ lẹ́nu ni bí òbó tó ti ní stroke òbó yín ló jẹ́ kí n mọ̀ pé òbó máa ń ní stroke òbó yín ti ní stroke. Ẹ̀yin olórí burúkú yìí. Ó sì ń gbá lára mi burúkú. Kí n tí ó palà tí òkú fi ti wà lára ẹ̀. Kí ni o? Ẹ̀yin tó ń ṣe jáde fún ẹni kó ṣiṣẹ́ tiẹ̀ ikú mi ni. Ẹni kó ṣọ́ àṣègbè níbẹ̀ nínú láti. Olórí burúkú ni ẹ mo ti ṣí fún wọn rápò ògbẹ́ wọn ló ń napò ògbẹ́. Gbogbo àrùn tó bá ń ṣe ẹ́ òun ló máa fi ń búyàn wọ́n ní kó wá ṣìkùn ẹ̀. Orí bí kílókò ẹ̀ kọfí Madam Coffee bóyá ṣìkùn òun ló ń trend lọ́wọ́ lórí Facebook lọ́wọ́. Woman yẹn boldly ó ṣìkùn ẹ̀ síta ìwọ náà ṣìkùn ẹ̀ ìwọ ló ń lo àpò gbẹ́tòkùnbọ̀ èmi ti ṣìkùn tèmi ìwọ àwọn àrùn tó bá ń ṣe ló máa fi ń bú àwọn èèyàn olórí burúkú ni ẹ. Tọ́sẹ̀ wọ́n flush ẹ̀ St. James ń dọ̀dọ̀. Ìjọ wa ni tọ́sẹ̀. Àìsàn tó pa ẹ̀gbọ́n rẹ̀ tó lọ́ọ́ fi tó gbé kokéènì tó bọ́ sí mọ́ nínú tó náà gbé kokéènì wọ́dọ̀ ní. Tàlàjà yín. Màá wá gbé kokéènì tí ní dolówó báyìí wọ lọ́hùn. Mo wá gbé kokéènì mo tún ṣe speaker wọ lọ́hùn. Ṣé màá máa ṣiṣẹ́ kókè olórí burúkú ni ẹsẹ̀ mo dùn mí para mi ò yá for 3 days nígbà tí báyé ẹjẹ́ kó tó délé bẹ́ẹ̀ lè wọn bá strength mo ní màá lò fún ẹ wàláì bókù ẹ̀mí kan lọ́rùn mi màá lò fún màá fi bá ẹjà èmi àti ẹ. ń pa kúrú mọ́ ta lọ́pọ̀lọ́ yín bẹ̀rù bá ẹwà wọn ṣàkí tó ń ṣe bí ọ̀rá o. Àwọn egungun ṣe bí ẹran ẹ̀ráyé àwọn ìṣọ̀wọ́ alábùkù ẹ̀jẹ̀ mo mọ́ láìkí kí n bọ́ ọmọdé jà torí ẹnájì mi. Ẹ jẹ́ ń da Isaac ẹ má jẹ́ ń fi wé ẹni ìdáyín dúró Isaac dẹ̀ bọ́lẹ̀ Deborah kí máa níbi eré làwa ti wá ká lè move on mi ìráyè olóṣèré olórí burúkú yìí mi ò tiẹ̀ ráyè sí tiẹ̀ báwo ni. Ẹ mọ nǹkan tẹ́mi rò pọ̀ ń ṣe
ṣe rí gbogbo àwọn tó ń ṣàǹbáṣẹ́dù ẹ̀ fún tó ń bá polówó ọjà yẹn bóyá àwọn yẹn ò tà ṣó ti yé yín wọ́n kọ̀ǹpléènì fún un ló ṣe tí wọ́n fẹ́ wá sórí TikTok láti wá bá wọn wá àwọn new customers. Hold on, mo ń bọ̀ máa sọ ọkọ tó ṣẹlẹ̀ fún yín sí mo bọ̀. Hello ma. Hello Mr. Latisneh. Ẹ káàsán ma. Ẹ káàbọ̀ sáà mí ìsìn yín fún couple of days tẹ́ ẹ̀ wà online. We go miss everybody. We go miss everybody. Thank God that for your protection over your life. Ẹ ṣé gan ma. Ẹ jọ̀ọ́ sà, ẹ má dá woman yìí lóhùn, ó mọ̀ pé ẹ mọ̀ ọ́n dáadáa. Ó mọ̀ pé ẹ mọ̀ ọ́n dáadáa, kò rí nǹkan sọ ní number one. Ó sọ pé ẹnìkan lọ ń flush àpò ìgbẹ́ every week. First of all, wọn ò flush àpò ìgbẹ́. Ọlọ́sítọ́nì kò sẹ́ni tó ń flush ẹ̀. So àràbù ní gbogbo nǹkan tó ń sọ yẹn. Ẹ gẹ́ẹ̀tì yìí. Ó mọ̀ pé ẹ mọ̀ ọ́n dáadáa. So ẹ má jẹ́ waste time yín àti energy yín. A ní ìdí energy yín lọ́dọ̀ wa ń bí ju ti ọ̀dọ̀ ẹ̀ lọ́wọ́ yẹn lọ. Ẹ jẹ́ kó máa rojọ́ kiri. Kò sẹ́ni tí ò mọ̀. So ẹ má wulẹ̀ waste time yín lórí ẹ̀. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ ṣé gan ma. We need you more. Okay? Ẹ ṣé Máa wà gan. pẹ̀lú yín. Ẹ ṣé gan ma. Ẹ ṣé gan ma. Thank you ma. A ní bírí làwa ó máa ń fẹ́ distract èèyàn ni. So torí ẹ̀ mi ṣe ó ti ń bú mi láti ọjọ́ mi ìdá lóhùn ni. Bẹ̀ ṣó tí mo ṣe fún níjẹta sí jẹrin yẹn. Ó wá ẹ mọ ohun tó ṣe tó. ẹ mọ̀ kan tó ṣe ọmọ kí wọlé ó fẹ́ wá sí ọ̀rọ̀ yẹn ó fẹ́ wá sọ̀rọ̀ yẹn ní fracas ipe kẹ́lẹ́ response. No, nǹkan tó ṣe kọ́ yẹn. Nǹkan tó ṣe kọ́ yẹn. Ṣé rí Madam Comfort ló ń ṣe ló fi bá mi jà. Ṣé rí kíní mo fún Madam Comfort ní voice note tí ṣége domi dáadáa ṣó dége domi dáadáa so Madam Comfort wọ́n wá lọ dú àti kíní yẹn fún kíní yẹn dẹ̀ go viral gan wọ́n kọ̀ tiẹ̀ sórí Facebook ìyẹn ló ń dùn ló fi kanra mọ́ mi ó mọ̀ pọ̀wọ́ mi ní kíní voice note yẹn wà pé domi dáadáa ṣége domi dáadáa ó mọ̀ pọ̀wọ́ mi ló wà ó mọ̀ pọ̀wọ́ mi ló ti jáde ó ti yé yín ó mọ̀ gbogbo nudity ẹ̀ tó wà lọ́wọ́ Comfort yẹn ó mọ̀ pọ̀wọ́ mi ló ti débẹ̀ yẹn mi ò ní parọ́ fún yín so ìkanra ti Comfort yẹn ló fi mọ́ èmi ẹ lọ wo nǹkan tó ń parọ́ mọ́ irọ́ tó ń pa mọ́ Comfort gan lórí péèjì ẹ̀ gan ẹ lọ wá dúró irọ́ tó ń pa lórí péèjì ẹ̀ mọ́ ẹni ẹlẹ́ni so nǹkan tó ń ṣe gangan nìyẹn. ìgbẹ̀yìn wọn ò dáa ìbẹ̀rẹ̀ wọn ò dáa ìgbẹ̀yìn wọn náà tù sí wọn yẹ ti rí distraction ní títí ẹ bọ̀dá ẹ má tẹ̀ ti torí títí ẹ ṣe kí ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ títí wa láìsí yín ló má tà sáwà ṣé ti yé yín àti àwọn tó dẹ̀ ń gbé ti pẹ́rì káàkiri títí wọn nìyẹn. ẹ̀pọ̀ àtàp. wọ́n bá ti lọ pẹ́rì mi àwa ti fi 20% sílẹ̀ fún wọn kán máa gbé mú tí 80% ẹ̀dá láyé tán bá ti lọ fún pẹ́rì mi a ti fi 20% sílẹ̀ fún wọn kán máa gbé mú so kán yẹn lọ máa jẹ́ ẹ tó bá fẹ́ ṣe kámẹ́rà dà nǹkan lọ́ máa ṣe títí wọn so nǹkan tó ní ọmọ tọmọ lọ́mọ bá ti mú ó ti mú nìyẹn so ẹkún ló gbọ̀n wọn kọ́ máa sunkún lọ bọ̀dá ẹ jẹ́ ká máa ṣe tiwa lọ. All right. Thank you. Isaac yẹ sọ̀rọ̀ ẹ ti mọ Deborah mò ń bọ̀ má bínú o Isaac ti wá lẹ́gùn nẹ́tíwọ̀kì já wọn lẹ̀. jẹ́jẹ́ àṣìá ṣe wà ẹ tiẹ̀ máa lọ fá mi fọ́lò péjì kejì yẹn lọ fọ́ rí bẹ́ẹ̀ ni látọ̀lá lọ́mí ṣe ṣó lórí bíbá ẹ̀ mọ́ o ẹni bá ń wá mi kẹ́yà tètè mọ́ bí tẹ́ máa wá mi sí. àjíǹdelára ọmọ jẹ́ o. àmísà. Contribution tèmi ti lady harris wọ́n sọ pé ó competition fún bàbá àbí kò competition fún dáàdì bàbá ò tiẹ̀ gbọ́dọ̀ sáì rẹ̀ wọn ò gbọ́dọ̀ sí anything wọ́n fẹ́ make ara wọn relevant ni sọ̀rọ̀ mi máa ń sìn wọn ò sì gbọ́dọ̀ make wọn relevant because anybody tó bá fẹ́ make ara relevant kò ní máa ṣe irú àwọn nǹkan oṣù tó ń ṣe yẹn àbí wòye máa ń sóhun òjúyọ ọ̀dọ̀dẹ fún ọkùnrin gbọ́dọ̀ fún ní relevant at all ẹlòmíì lè kọ competition kí àwọn bàbá ọkàn look into it àbí wòye máa ń sìn àmọ́ tí petition bá jáde látọ̀dọ̀ yá yẹn sọ̀rọ̀ mi yẹn máa ń sìn wọn ò gbọ́dọ̀ sí kíni wọn ò tiẹ̀ gbọ́dọ̀ sí anything ẹni tó gba aṣọ lára yẹn nínú ọjà tó wá délé tó fẹ́ máa fa aṣọ bòyàn ẹni pé irú ẹni bẹ́ẹ̀ orí rẹ̀ ti gbálẹ̀ tó bọ́lùkọ́ rẹ̀ dẹ́ ti àti bẹ́rì ẹni tó bá fáì náà láyé máa ṣe kíni mo láyé máa ń wọ́tọ̀ wọ́n mọ̀ jẹ́ kélé ó dùn wọ́n at least ó ń ká wọn lára ni gbogbo bí wọ́n ṣe máa ń ṣe kí wọ́n máa ń jó tí wọ́n rí wọn wọ́n ṣe máa ń dáná gbogbo ẹ̀ olówù wọn olóńfọ́ wọn lórí so orí wọn yóò dẹ̀ fọ́ wọn lórí pa ni
so even mi gan tó wáyé pé mi ò tí ì níyàwó ní nísìnyí èmi gan bá sọ pé ókè o èmi gan láìkí wọn o àbí pé àwọn mo ti níyàwó so yóò fọ́ wọn lórí pa ni so àti fẹ́ Ṣèṣe lè láìkì wọn náà. ẹni náà bàbá Ṣèṣe lè láìkì wọn náà. ó ṣe mí ó ti ṣe mí àdákan lójú tèmi wá ní àdá ti fèsì olójú Pick one everybody ẹjọ́. àdá ti fèsì olójú méjì. all right Saizi kókó. ẹ ṣe gan deputy Sáré sọ nǹkan tí mo fẹ́ sọ yẹn jọ. Alright. Sáré sọ. Wọ́n ní àwọn certain set of people kan sọ wípé bàbá àti àwọn legal team wọ́n ti lọ gbé òkú Mohbad níbi tí ó wà. ẹ calm Yes. down kan tún sọ again. Come again, okay. Ẹ mọ̀ pé màá fún yín ní gist tó pọ̀ ni. Wọ́n ní bàbá àti àwọn legal team pé wọ́n ti lọ gbé òkú Mohbad níbi tó wà láti lọ sọ wípé wọ́n fẹ́ lọ ṣe autopsy. Wọ́n lé rìsì ló sọ mí kọ́kọ́ fẹ́ dárúkọ ẹ̀ ni. Ẹ mọ̀ pálábò òkú náà lé rìsì. ẹ tó bá lọ gbé kí ló ṣẹlẹ̀. Nǹkan tí mo tẹ̀ fẹ́ sọ ẹ jẹ́ kí n sọ̀rọ̀ tó ń bọ̀rọ̀ láti. Nǹkan tí mo fẹ́ sọ ni wípé wọ́n fẹ́ ṣe autopsy o. Wọ́n fẹ́ ṣe toxicology o. Tẹ bá rò wípé wọ́n fẹ́ fún yín ní feedback kò kàn ní Aries at this point in time you don't have anything to say or to do concerning it. Even if they have to take the body to the toxicology lab or something, it's none of your business. So kí ló ṣe yín tẹ̀ ń sunkún ju ẹni tó ní nǹkan lọ. Bàbá ti fẹ́ lọ gbé o, bàbá òwò pọ̀ òun kò wá justice mọ́ kò ṣe kinní kan kò ṣe kinní kan. Kí n ti yín? Ṣé bóun ló lọ mọ ẹ̀hún ló dẹ̀ di ọmọ ẹ̀ tó kú? Ẹ̀yin kan wá kóra yín jẹ wá sunkún. Ẹni bàbá ò ṣe dáadáa, bàbá ṣe kinní kan, bàbá ò ṣe kinní kan. Ẹ jọ before kó tó spread out, kó tó máa ṣán lọ. Aries bí ọmú ẹ̀ wọlé, kó lọ wọ́ ọmọ ẹ̀bà kó jẹ, lọ wọ́ ọmọ ẹ̀bà ní kíṣìn kó jẹ. Má máa da orí TikTok láàmú. Ẹ̀bẹ̀ àtàná yẹn lọ wọ́ ọmọ ẹ̀ kó jẹ. Nǹkan tí mo fẹ́ sọ nìyẹn. Jọ bá mi lọ copy page kejì yẹn wá síbí báyìí sórí ibi kan lè follow ẹ bí jọ. Okay. àtàná tí àyàn fẹ́ sọ yẹn Olórí ẹbí. àtàná táyàn fẹ́ sọ yẹn tó bá wá rí ìkọkọrẹ́ sí ìkọkọrẹ́ Ìjẹ̀bú kò fi jẹ ẹ̀bà àtàná yẹn wèrè tó ti gbọ́. Kí lẹ pé? Olórí ẹbí náà ni. ìkọkọrẹ́ Ìjẹ̀bú. Náà ikọ̀ onílé. ok ẹ jẹ́ n fi hàn yín torí péjì tí ò jẹ́ kéèyàn lè pàfọ́ọ̀mù kankan mọ́ èmi lè kọ́ntínú ẹ̀ bóyá téèyàn bá filẹ̀ wọ́n máa gbé gbogbo tools yẹn wá padà ẹ jẹ́ ó pẹ̀lú nǹkan tí mo ṣe wá. Lord Jesus, it is you who wakes me up every day. ó ń dà mò ń bọ̀. Olórí ẹ̀ òun relé o tó ní picture yìí official olórí ẹbí náà ni ẹ bá ti rí picture yìí ẹ follow ẹ as from tomorrow this page is no longer activated anymore as from tomorrow. Naira Marley kọ́ ló wà ńbẹ̀. Naira Marley ni mo fi ṣe DP. Okay. So that's Ṣé where ẹ ti rí any update lọ́dọ̀ Naira Marley again? máa wá ń sìn inú mi dùn bá ṣe bí mi léèrè yẹn. Olórí ẹbí ẹ lọ fọ́ọ̀lù ẹ̀ látọ̀la lọ tẹ́ bá ń wá mi bẹ̀rẹ̀ lẹ́ máa ti rí mi o. Okay. Official olórí ẹbí Music Pro ló last year. Orí tún ti ń fọ́ mi wọ̀ lọ́hùn. Bàdá láti ẹ jẹ́ sọ̀kan tí ẹ lè ṣe tí wọ́n á tètè fi fọ́lọ̀ yín ẹ mọ àkáǹtì yẹn ẹ fi lọ́ọ̀gì sànàdá fún kẹ wá bring ẹ up sí bí ẹ wá sọ fún ọkàn fọ́lọ̀ ẹ. Kò yé mi. Ẹ máa wà ń bẹ̀. Okay. Gbásíkì. Bọ́lá tí mo ti kọ́pì méjì fún yín. Okay, màá wá wà láà màá tún wà pẹ̀lú ara wa ń bí àbí. Ẹ máa wà láwọn list
Wọ́n yìí ti máa follow ó máa fast. Mo ti follow yín gan pẹ̀lú second account máa tẹ̀lé nǹkan. All right, you make sense. You make sense. Yeah, well. Pretty báwo. Fine ma, ẹ kọjọ́ mẹ́ta ma. Ẹ kú bá pẹ̀lú. Yes ma. Okay. Number. Why did you send Bí ṣe máa ṣe ń sìn ní olóró. Máa ṣe kò tí yà. Kí ni 15? Ó ṣe kú bí 1 hour. And anyway, ẹ já máa bá a lọ náà. Máa ṣe kí n tó kúrò níbí. Ó yẹ power tap, Ayọ̀fẹ́. Tá mo gbọ́ yín mo gbórúkọ mi. Yeah, mo ní pé power tap, ẹ bá power tap. Okay sir, okay sir. Bọ́dá láti ọ̀. Ma. Ṣé rí gbogbo wàhálà tí olúkálùkù ń go through láti nǹkan bíi 9 months báyìí? Wàhálà ìjọba ló ń fún wa wàhálà ṣe. Àwọn ni. Àwọn ló make life miserable fún wa láti gbé ní country. Àwọn náà ló tún tẹ justice yìí mọ́lẹ̀ gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ láàárọ̀ yìí níbì kan. Àwọn gangan ló fún wa ní wàhálà ṣe. If not, kíní yìí kò tó ṣé tí irú nǹkan báyìí bá ṣẹlẹ̀ ní ìlú òyìnbó kò ní bọ́ ṣe ń ṣe ni ṣe báwọn fúnra wọn ń travel lọ sáwọn ìlú yìí wọ́n lọ ń ṣọlídé ńbẹ̀ wọ́n lọ ń gba treatment ńbẹ̀ wọ́n lé ojú wọ́n dẹ̀ létí tí èèyàn wá kú láti jọjọ́ tó wá di wàhálà láti wá justice tó tó yìí. That tells us pé kò sí ọ̀dọ́ tó secure lórílẹ̀‐èdè yìí o kò sí ọ̀dọ́ tó secure lórílẹ̀‐èdè yìí tí nǹkan bá ń lọ báyìí that means wípé life our youth kò relevant sáwọn politicians yìí kò relevant sí ìjọba rárá if not kí ló 9 months oṣù mẹ́sàn-án ẹ wá ń parọ́ fún wa irọ́ lórí irọ́ lórí àdàbí àbíyín o lágbára Ọlọ́run àdàbí àbíyín àdàbí àbèrè lọ́wọ́ yín àbíyín láti ran kínní lọ dé ran kẹwàá yín lágbára Ọlọ́run. Now, Mama, Bukky, mo ní Bukky, Debbie sọ̀rọ̀. Debbie T. Bùrọ̀dá àti ẹgbẹ́ Tọ́pẹ́ Olúsókè kò sẹ́ni tó já yín bọ́ nẹ́tíwọ́ọ̀kì. Àní ẹgbọ́n tá à ń complain, ẹ má complain kó já yín bọ́ péjì yìí ò gbádùn mọ́ torí ẹ̀ mo fẹ́ delete ẹ o. Ó misfunction. Ibi mo já wọn bọ́ ẹgbẹ́ wọn gun òkè wọn mute gbogbo ariwo wọn dẹ̀ pọ̀ gidi mo fi já wọn bọ́lẹ̀ ibi mo já wọn bọ́lẹ̀. All right. So ẹ padà send request ma. Ẹ ká san gbogbo lé. Ẹ ká san. Bùrọ̀dá ṣe ẹ ká san báwo lára yín. Alhamdulillah. Ẹ send the request Mama Tọ́pẹ́. Mo sọ fún yín lánàá pé mo ní kẹ́ máì tí wá sí live kẹ́ ẹ tí ẹ ṣe sinmi ná ẹ wà tìgbà tẹ́ ẹ ti ń ṣe live láti last year kẹ́ ẹ tí ẹ sinmi fún gbogbo ọ̀sẹ̀ yìí kẹ́ ẹ jẹ́ kó di Monday kẹ́ ẹ tó wá sí live àgbègbà tẹ́ ẹ wálé ní. Òun lẹ tún sọ ní sí pé àwọn èèyàn ti fẹ́ pa mí wọ́n ń pè mí mo ní láti wá kí wọn. ìlera lọ́rọ̀ á nítorí pé àwọn àjọsìn yìí sì kí kápọ̀ wá àlàáfíà ara wa o. Mohbad ni o spirit Mohbad ni o kò sẹ́ni tí òun kó sínú Bọ́dá Láti ọmọ mi sick gan terribly sick ìyàwó mi ń bá mi jánu lé pé ọ̀rọ̀ ọmọ mi sick ọ̀rọ̀ Mohbad mo gbé sórí bí mo ṣe fẹ́ gbé kúrò lọ́kàn bẹ́ẹ̀ ló ń padà wá bí mo ṣe ń gbé kúrò pé. èmi gan mo ní kí n má wá mo ní kí n jó dọ̀là mo pé ọ̀la Sunday ẹ wo àwọn pípù tí wọ́n ń pè mí àwọn èèyàn ń pè mí gan mẹ́sẹ̀gì kún orí fóònù mi. àwọn pípù tí wọ́n ń pè. wọ́n máa ń lọ rò pé mo tiẹ̀ ti kú àbọ̀n ti mú mi torí many people mọ̀ para mi ò yá ni wọ́n wò pé ṣé hope no problem ọba arọ gan ó wà mí wá. so torí ẹ̀ mo gbọ́dọ̀ yọjú sáwọn èèyàn láti fi wọ́n lọ́kàn balẹ̀
láti jẹ́ kọ́kàn wọn balẹ̀ náà sọ ẹlòmíì ò mọ nǹkan tó ṣe mí kọ́ má dẹ̀ rò pọ́n ti mú bàbá wọn get so ẹlẹ́dàá Mohbad máa fún wa ní strength lágbára Ọlọ́run ó máa fún wa ní strength mama ó yẹ sọ̀rọ̀ àṣé òṣì fẹ́ sọ̀rọ̀ ní Deborah. No, it's okay. Ma worry. Mo rí gbogbo ẹ̀ bóyá ń ṣẹlẹ̀. Mo rí gbogbo ẹ̀. Mama ẹ sọ̀rọ̀ mama. Who is on the mama yẹn now? Mama. Mama D, ó lè má sin bẹ́ẹ̀. Wọ́n tún ti lè wà ń bíṣẹ́. No, Mama D kọ́. Mama ni mò ń bọ̀ mo ti rí ẹ. Bóyá ọmọ kan wà ń bí ni. Mama D ó yá sọ̀rọ̀. Mama D. Ẹ ká sọ ògbó ilé bọ́dá láti ẹ ká sọ ẹ kújọ́ mẹ́ta. Bọ́ọ̀lù. Ọlọ́run fún yín lálàáfíà. Ẹ wá èèyàn going to 500 ń sìn. Ẹ power tap. Ọlọ́run fún yín lálàáfíà o, a ti miss yín. Èmi gan miss. Mo ń rìn gbèrègbèrè ká ni. Tẹ́lẹ̀ tẹ́ bá wá sí online ẹ máa invite mi rí. Báyá péjì yín torí problem yẹn ní sáà mi yẹn mọ̀. Péjì ẹ ti ní fọ́. Ẹni kì í ṣàpòkòkò torí mi náà rìn kà láàárọ̀ lọ́dọ̀ tèmi platform bẹ́ẹ̀. So àpòkò tèmi rí tó mo máa rí pé wọ́n máa speak against GoFundMe. So láàárọ̀ yẹn wọ́n á sọ kẹ́lẹ́kẹ́lẹ́kẹ́lẹ́ not knowing pé àwọn náà fúnra wọn náà wọ́n máa ń raise àwọn owó kọ̀ọ̀kan. Dr. Zion, thank you ma. Níbẹ̀ tí tèmi ìbò fún rẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ àwọn followers ẹ̀ pé àwọn ṣé wọ́n jọ òun lójú wọn ò pé kí ni oríṣi táwọn ilé wa fi máa ń against other people pé tó bá raise owó wọ́n máa speak against ẹ̀ sá ẹ̀yin náà ń ṣe the same thing. King Sam, thank you. Shinola, thank you. So wọ́n dẹ̀ ń ṣe the same thing wọ́n dẹ̀ máa speak against it so ìyẹn bẹ́ẹ̀ so lórí ọ̀rọ̀ Perry tí wọ́n sọ lẹ́kọ̀ọ́ yẹn torí mi náà fara balẹ̀ bókun mi ìjà síbẹ̀ mo jókòó mo gbé chair ni mo jókòó síbẹ̀ pa ni mo dẹ̀ gbọ́ gbogbo bó ṣe lọ èmi tí ẹ̀rọ pọ́rọ̀ gidi kan ló fẹ́ sọ dáwà ló wá tó ń sábọ̀ gàràgàrà pé òun fẹ́ yẹ kí láìkì wọn tí 30,000 ní láìkì wọn wà ó lóun fẹ́ yẹ kí láìkì yẹn dé 100 káwọn tó lè sọ̀kọ́ táwọn fẹ́ sọ pé formation gidi náà ń gbé bọ̀ ni wọ́n dẹ̀ ń bọ̀ gàràgà kódà even though iron lady yìí àbí kí wọ́n pe aries yìí ìyẹn náà ń bọ̀ gàràgà ó wọlé bó ṣe wọlé báyìí lẹ́yìn bọ́ọ̀dì yín èlẹ̀ pé àwọn ti wọlé ṣe kíní pọ̀ ìgbà kan dẹ̀ máa sọ̀rọ̀ náà ló jọ́rọ̀ tí ò lọ́pọ̀ tí ò tiẹ̀ mọ́ ọpọlọ wa mọ́ àwọn pé irú àwọn èèyàn wo làwọn ilé ìbáyìí torí Ọlọ́run. At least Perry ò kéré láti mọ̀ kan tó yé àzí wọn kéré láti mọ̀ kan tí wọ́n fẹ́ nà. wọn kéré láti. wọn kéré nà. Ó ga o. Bọ́dá láti ẹjẹ́ ń dẹ́nu dúró bẹ́ẹ̀ dàrí. Alright. Mọ̀mí Tọ́pẹ́ Olú ṣé wà ń bẹ̀? A gbé láìkì lọ. Ẹyin náà gbé láìkì lọ mo ní information fún yín ò tẹ́ẹ̀bà ti gbé láìkì lọ mi ní sọ. Ẹ gbé láìkì lọ. Ẹ káàsán ẹ káalẹ́ ẹ káàárọ̀ mi lọ pé rísì wa. Dọ́là tí báwo lára ń ṣe wá òkè. Alhamdulillah ìyá mi. Ọ̀pẹ ní fọlọ́run bá mú kan ní kínkín yín náà ni. Ẹ ṣé gan mà. Ẹ ṣé gan ẹ kú àdúrótì mi. Mo dẹ̀ ní kí n chipping rárá náà ní ọ̀rọ̀ ẹ̀sà bingo àbí kí náà pè wọ́n ẹ̀ wò ẹ gbàgbé ọ̀rọ̀ woman yẹn tiẹ̀ tẹ́ bá rí ó ní fídíò ẹ̀kan tí mo kàn lọ já sí tó ń sọ̀rọ̀ pé òun fẹ́ lọ bá woman yìí ní Dublin. Sorry. Ní Germany okay pé òun fẹ́ lọ bá ní ẹ̀wò tẹ́ bá rí other comment section ẹ̀ ní inbox ẹ̀ fúnra rẹ̀ in fact ó yẹ kó lọ delete fídíò yẹn ni ìyá yẹn ò mọ̀ ètò kàn mọ̀ so ẹ̀wò Ọlọ́run á fún wa ṣe o Ọlọ́run á dúró tì yín o ẹ pẹ̀lẹ́ kẹ́ tẹ́kẹ̀ ara yín ṣe gbọ́. Ẹ ṣé gan. Thank you very much. Ẹ ṣé. Veron ló yá sọ̀rọ̀. Báwo la fẹ́ sí o? Ẹ ká sùn, báwo lára yín? Alhamdulillah. Ẹ miss o, the last time tí mo wà ní ìyá Grace báyìí, mo wá ṣe Papala distract sí àti yín
àti olórí kókókó bí àpótí orí fẹ̀dẹ́kò pẹ̀lú ìyá sábọ̀dì ẹ̀ náà anywhere ló ti ń dún àwọn tí àwọn so kí ló kàn án bẹ pé àǹtí bẹ́rì ń wáyàn ṣé àwọn ló máa ń fúnyàn lọ́kọ ni àdó ṣọ́ọ̀yà wèrè ni níjọba kọrin kan fún àti Adéníkẹ́ nífẹ̀ẹ́ dìsí wọn pa mo ní làbálà pa ẹ̀yin ilẹ̀ pa ẹ fi bàbá lẹ̀ bàbá fún ní information ẹ fi bàbá lẹ̀ ẹ fi bàbá lẹ̀ bàbá fún ní information ẹ má dìsí bàbá mọ́ ẹ fi bàbá lẹ̀ ẹ fi. kí ló ń sọ ṣé ìtòrí information kí ló ń wí. ẹ ṣe ń dìsí bàbá ṣé ìtòrí Adéníkẹ́ ṣé ìtòrí information ẹ ṣe ń dìsí bàbá ẹ lè bá fi bàbá wa lẹ̀ kẹ́ máa gba kẹ́ bá fẹ́ kí bàbá rí justice ẹ máa kórí burúkú yín lọ ẹ̀yin àti rádaràda játijàti. excuse me wá má drag èèyàn kan bí báyìí ó ti ẹ̀ ń bẹ̀. ẹ bá rí bọ́ ń drag bàbá lánàá. ṣòyìn ọkàn mi má drag èèyàn kan bí I don't like it ṣàròrà fi ohun kó ní kálukú máa gbẹ̀sán lọ́wọ́ ẹ̀ èmi náà bá drag bàbá máa gbẹ̀sán mi ò fẹ́ anybody látẹ̀ńṣọ̀n mo mọ nǹkan tí mò ń wá mo dẹ̀ mọ nǹkan tí mò ń ṣe. Oníkálukú máa gbẹ̀sán kò tí yẹ oníkálukú máa gbẹ̀sán kò bá jẹ́ mi náà ni mo ń ṣerú ẹ̀ máa gbẹ̀sán tí mo rí pé bàbá yàn ọmọ tí ẹni tó lùzọ ọmọ ẹ̀ ó lùzọ ọmọ kí n tí wàá máa gbé ṣòro lé lọ́wọ́ no ẹ mọ̀ èmi máa ń try láti avoid àwọn diversion ẹ wo orú Estabod tí mo sáré bú yìí sìn mo ti fi kan lẹ́ṣẹ̀ kan mo fi justice sílẹ̀ mo wá lọ ń bu ibi tán ti pè mí padà pé kí n filẹ̀ kán má dàvà tí wà nìyẹn tá a bá tún ti ń bára wa jà èèyàn ò ní lè move on tó lẹ́yìn èmi ò fẹ́ wọ́n ń bú mi o wọn ò bú mi kò kàn mí èmi keep moving ó ti yẹ ẹ jẹ́ ká keep moving we have to be keep moving ni ká máa move on but kí wá ní mo ẹ̀fẹ̀ ránṣẹ́ mi fẹ̀ràn igba iyo máa kọ́kọ́ fi bí 2 hours gbó bí ajá wíwárà ìsìnkan gidi ta fẹ́ ṣe wà lẹ̀ èmi ti gbọ́n bí tí mo bá dé yìí mi ò ṣẹ̀ kéré mi kéré lórí social network mi ò kéré ní social network rárá so oníkálukú ní ẹjọ́ máa oníkálukú máa gbẹ̀sùn ẹ̀ gẹ́gẹ́ bá ṣe ṣe báyìí lọ́lọ́run ṣe máa sọ wá lẹ́sùn ẹ̀ dáadáa máa sọ̀rọ̀ lọ fẹ́ràn. èmi ṣàtì ní pé kó fi bàbá lẹ̀ o tọ́ba bí information gbà kó fi bàbá lẹ̀ o kó fi bàbá lẹ̀ ẹjọ́ torí ọ̀nà àti Adéníkẹ́ mo tún bẹ̀rẹ̀ ẹ fi bàbá lẹ̀ ẹ má drag bàbá mọ́ bàbá yẹn ṣẹ̀ṣẹ̀ lùsọ ọmọ wọn ni ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ ẹ lè má wọn bí avery voice ló ń sọ̀rọ̀ but mo ń kéré inú ayé o èmi ń gbádùn nínú London bíbá yìí ni mo ń live life mi nìyẹn o but ẹjọ́ mà ẹjọ́ báyà náà tí o. wáàpù. tẹ́lẹ̀ bá wá kọ fún àǹtí Adéníkẹ́ kọ́ máa drag bàbá mọ́. ẹjọ́ torí Ọlọ́run mo ṣe ọtí ní kéèkì má bóyin mo bóyin o mi ò dẹ̀ lárúkọ mọ́ yín lórí àǹtí ni mò ń pè yín jẹ́rẹ́gẹ́ ọmọ Yorùbá so ẹjọ́ torí Ọlọ́run ẹ bá fi bàbá wa lẹ̀ ẹjọ́. ṣé tí wàá rẹ everybody. àkàkórè mi máa múrẹ̀ lóòdò máa fi ṣọmọ ẹja lóore. so ń bolẹ̀ bá justice dé kí ni new update Àyànfẹ́ ẹnu ẹ̀ náà la ṣe wá. ń bolẹ̀ bá dé ń bolẹ̀ jagun dé. mo gbọ́ pé ìnáwó máa ṣe autopsy. mo gbọ́ pé ìnáwó máa ṣe autopsy. autopsy. autopsy èmi náà ti di yàrá. bọ́dá láti ẹ̀dá ní autopsy. bọ́dá láti ṣe ìyá àjẹ́ lọ sí bóyá àwọn tó lọ sí social àwọn tó lọ sí TikTok kan mọ̀ torí àtìgbà tí bọ́dá láti ti yọ̀ ọ̀fẹ́ náà wá sí TikTok. ṣé ìyá Mohbad ṣé wọ́n lọ sí station lánàá ni torí mo rí fídíò kan. èmi náà rí fídíò yẹn.
tí àwọn bá ti sọ pé jòsí báwọn wà ní Kirikiri báyìí pé jòsí bí àwọn wá sí Kirikiri wọ́n dẹ̀ kọ 18 sí fídíò yẹn. àdúrà náà wà fún àná wo níwò àbí àná 18 ló wà ní fídíò yẹn náà. tó bá ṣó ní fídíò ẹ send ẹ sí mi náà ó ṣe send ẹ sí mi. Send ẹ sí mi káwọ. èmi náà rí fídíò yẹn àdúrà wà ń bẹ ó wọṣọ tó ń gbẹrùn. bóyá wọ́n lọ gbóòórùn ilé tó fẹ́ gbé wò ní ilé wọn sì nìyẹn last wọ́n kọ́kọ́ lọ gbóòórùn ọbẹ̀ ní náà ilé wọn sì nìyẹn. so onílé kí ni níbo lẹ wá bá ṣe justice dé. kò sí nǹkan méjì tá à ń dúró. owó ní kókó má bínú mi tẹ́ ti gbà pé o ti dé sáàrin wa má bínú. mò ń bọ̀ owó ní kókó mò ń bọ̀ 1 minute. kí lẹ wí onílé. toxicology àti autopsy náà là ń dúró de result yẹn là ń dúró de but pending that time akànṣe ń dragi black widow ni wípé ọmọ tó pa ń kọ́ kó bọ́ta kó wá sọ fún wa bó ṣe kú ọmọ tó pa bó ṣe kú mọ bí ọkọ ṣe kú mọ lórí tí ààrẹ tí gbọ́ nǹkan kan. Omi ló gún mọ́ bá ti pa ọ́ omi ló gun pa ó gun bàjẹ́ ó gun bí ohun ẹ̀ ni. so nǹkan tá a ṣe ń béèrè náà nìyẹn bẹ̀rẹ̀ náà pé kó bọ́ta ó tiẹ̀ bọ́ta kó wá sọ fún wa ẹ get. àwa lórí ìkànnì tó máa tẹ̀lé information ibo yìí jọ sí ọmọ alágbọ̀n autopsy wọ́n tẹ̀lé information lórí ìkànnì yìí. wọ́n ta iná ní wípé ní bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ti sọ wípé autopsy òun máa kárí ẹ̀. ẹ̀rọ náà Deborah mo fẹ́ béèrè kankan ṣé wèrè Tony White àbí White King tẹ́ ń pè yìí ṣóun ni mọ́gàjí àwọn alọ́ba family ni. slave white. ṣóun ni mọ́gàjí tó ń ṣe bí ṣóun lólórí ẹbí wọn ni. ẹ bá mi bí slave white o. wọn ò tán rárá wé gbọ́rọ̀ mi. because tó dẹ̀ gbà ṣe oníṣẹ́ ṣe báyìí o. ó fẹ́ bá wù mí ru àgbélébù ni. abájọlẹ̀ ṣe lè fi ya Mohbad lẹ̀ kí ya Mohbad dárìn on his own. ẹ tún máa yan ọ̀yàn sí lẹ́yìn wọ́n gbọ́dọ̀ mọ́nítọ̀ ya Mohbad rìn. ó lè ẹ̀yin orí pọ́ńdì ọ̀dìlé àdúrà ọ̀sán gangan ni ẹ̀rù pé ọ̀sán gangan ló di ọ̀dìlé àdúrà ni. ó ti ní kọ́bẹ̀ sí dáwọ́ sí confession. láì ná tírénì ó di ọ̀dìlé ọ̀sán gangan. ṣẹ́gbọ́n nǹkan tí Kàrímọ́ sọ pé tó máa láwo ìyá Mohbad láti sọ ọ̀rọ̀ kan ayé Wùnmí máa bàjẹ́ so kó má bàa lè sọ ọ̀rọ̀ kan yẹn náà ṣe yan ọ̀dìlé tẹ̀lé lẹ́yìn pé panumọ́ àbò kì í jẹ́ ká bó wíjọ́ o òun ni àwọn tó ń tẹ̀lé yẹn. tí ìyá Mohbad bá sọ̀rọ̀ nǹkan àṣírí á tú Kàrímọ́ tó jẹ́ ẹ̀gbọ́n Wùnmí gangan fúnra rẹ̀ ti sọ so tọ́wọ́n bá yan. Mr. Latisneh ẹ̀ka àrùn ṣàlàfíà báwo lára yín. onílé 1 minute jọ mo wà padà báwo lára yín. ẹ ṣe gọmà mo wà padà. Ọlọ́run àtúbọ̀ fún yín lẹ́nu gígùn àtàlàfíà Ọlọ́run àfún yín lálàáfíà. ẹ mọ nǹkan tí King White ṣe sáré débẹ̀ ṣé mọ̀ pé olórí burúkú sí ọba yẹn ìyẹn náà fẹ́ ajáàkì competition náà ṣe ṣé ẹni tó bá yára jù ní lọ́rọ̀ ìyá Mohbad ṣé mọ̀ pé òsì ọba yẹn náà ń tẹ̀lé ìyá Mohbad King White dẹ̀ ti bínú pé kó yé tẹ̀lé kó fi ìyá Mohbad lẹ̀ ṣé mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ ní tí King White sáré àtúnyà bọ́ síwájú náà pé tóun bá tètè bọ́ síwájú nígbà tó lọ síbi tó lọ lánàá yẹn òsì ọba yẹn àtúnyà gbà lọ́wọ́ nǹkan tó ṣẹlẹ̀ competition lọ́jọ́ ń ṣe rí ibi tó lọ yẹn tí bàbá ò ṣe síbẹ̀ ṣé mo bí bàbá ní kó gbé kéèsì embalment lọ sí court. à ń gbọ́ yẹ. òun ni wọ́n ṣe lọ lánàá yẹn bàbá ṣì ń sì sí pọ́n láti gbé lọ sí court bàbá ò láti wà ń bẹ̀ àwọn lọ́ọ̀yà bàbá wà ń bẹ̀ ṣẹlẹ̀ mọ̀ pé ó involve àdúrà ti powó ọmọ rẹ̀ ó dà pé bí wọ́n tún wá lọ tí wá bí ọlọ́pàá tún wá lọ pẹ̀tù sí wọn nù ní pọ̀npọ̀ tó tún torí ẹ̀ lọ lánàá nìyẹn. Mr. Latisneh mo fẹ́ sàn ọkọ̀ fún ẹgbẹ́ kú lórí line tí bá gbé. mo ń gbọ́. ẹ́
àwọn méjì yẹn ẹ bá mi gẹ̀tẹ̀. ẹ bá mi gẹ̀tẹ̀ ẹ bá gẹ̀tẹ̀ jẹ mọ́ ọ̀rẹ́ ẹ ṣe. nǹkan bẹ́ẹ̀ ó lọ fà ó ikú Mohbad lọ fà gan. kí ló dé tí mi rí kọ́mẹ́ǹtì lórí Facebook látàárọ̀ kí kan má kọ́mẹ́ǹtì kan lórí Facebook àbọ̀ kọ́mẹ́ǹtì ni kọ́mẹ́ǹtì rárá lórí Facebook ni ó tó yẹn ni ṣó lè tó yẹn ni ìyẹn dẹ̀ tún ga o. Brother àti. Owó ní kókó over to you. Ṣé mọ̀ pé tí ojú bá ń sin pé ẹ̀yin àgbàlagbà ní àmọ́ fi hàn ojú ni. Ẹ̀yin ò fẹ́ ìgbà tí a ní pé ká má dírágì èèyàn báyìí kí á la fẹ́ ṣe báyìí. Dírágì ta ni? Ọlọ́ni ká má dírágì mo ẹ̀ṣẹ̀ ń dé ni. Aries ni. Ẹ ṣe kí ló kèmí àti Aries? Because orí burúkú ni. Mi ní kọ́ má dírágì Aries níkẹ́ ni mo ní kọ́ má dé níkẹ́ àbí kí ló ń pè mí anything to do with her I don't want. Ọmọ ẹ̀. Orí burúkú ni woman yẹn ló ń bá káàkiri. Aries. Most of Aries. àwọn justice fighter ní Aries yẹn most of àwọn tó ń jà fún justice lónìí kí wọ́n padà ń ṣe mistake Aries yẹn ló kó sí most wọn nínú òun ló kó sí wọn lọ́pọlọ. Bàbá àgbàlagbà kan ó kọrin ó lásìkò kan bọ̀ ilé ayé yóò dàbí adé ògógó tí adé ògógó yìí ó yí ẹyin ó pọmọ 12 ó wá kó lọ sóde àṣà gbénú ọmọ ẹ̀. Thank you Perry. Àwòdì gbénú ọmọ ẹ̀ àgbàrá òjò ó wá kójú tó kù ọmọ yẹn wá pẹyọ ọ̀kan ó ládi ẹ̀yẹn wá ń kígbe ó kù. Bàbá yẹn wá ń béèrè pé kí ni tó kù tó ń kígbe pé ó kù kí ni tó kù tí ì bá ṣe òfo ìwọ tó lè bímọ 12 tọmọ 12 yẹn wá fi akẹyọ kan tó tún wá ń kígbe tó tún dunnú pé ó kù. Because mi ò mọ bí àwọn èèyàn bí wọ́n ṣe ya olórí burúkú tí wọ́n ya ẹni àdánù ẹni àìbáṣe ẹni àìjíríà ẹni àìjíkò tó ṣe pé ní owó gbótìwọ́ ní àfi kó máa fi sọ̀yàn lẹ́nu kó máa dúró pé ẹni tó bá ti wá sọ̀rọ̀ ẹ o lágbára olówó kan tó lè fi sún ẹ tó lè fi tì mẹ́wọ̀n tó wà wú ẹ̀ fúnra ẹ pé tí ẹ̀wọ̀n Ọlọ́run bá dé tó fẹ́ tó máa tì wọ́n mọ́ ó máa lágbára ó máa difficult to the extent pé ẹni tí ò nífẹ̀ẹ́ gan máa bẹ́ẹ̀ sunkún ṣé dandan ni. Dandan kọ́ náà because gbogbo wa la máa ń tọrọ oore lọ́dọ̀ Ọlọ́run ẹni tó bá dẹ̀ ń tọrọ oore lọ́dọ̀ Ọlọ́run ó máa ń ṣàdáyẹn rí oore tó bá ń tọrọ ni pé ààfin oore ẹ̀dẹ́ ni ló ṣe fún bàbá yìí náà oore ẹ̀dẹ́ because mi ò àtẹni tó wà right àtẹni tó wà wrong. Tẹ́ bá fẹ́ join live send the request if you want to join the live send your request please out. Látijọ́ tí Mohbad ti kú bàbá Mohbad ẹ̀fà kọ lẹ́tà sẹ́yìn kan pé ìjọkó ẹ wá gbìjà mi ò lè dá ìjà. Ọ̀jẹ̀jìrì rẹ̀ nìyẹn bọ́kàn kan ò lọ ẹgbẹgbẹ̀rún ọkọ̀ máa lọ bẹ́ẹ̀ni kan bá bínú ìsìn àbí ó sọ pé òun yọwọ́ ní justice for Mohbad ní ẹgbẹgbẹ̀rún máa rọ́pò ẹ̀. Kí ni tí bàbá yìí ṣe tó wá jẹ́ pé ní ẹ̀tanú lẹ̀ wá fi ń bá ṣe àfikẹ́ máa ṣe jàǹbá ẹ̀ ní tí bàbá yẹn ṣe tí bàbá yẹn ò ṣe bọ́ inú mi dùn pé kíní ìtẹ̀ happen because ó padà rí pé ní definitely gbogbo bó ṣe ń ṣe tẹ́lẹ̀ náà wọ́n kàn ń pẹ́ kọ́rọ́ ni àwọn òṣìkà náà ń ṣiṣẹ́ fún inú àwọn tí àwọn anti justice sọ pé ní àwọn plant sínú justice fighter
inú wọn lárísí wà because from the beginning gan orí platform wọn láti mọ rí táwọn tó bá wà panelist tó bá ti rí lórí ní comment section báyìí tó bá ti dápọ̀ ẹ̀ wọ́n fẹ́ blast ẹ̀ àwọn tẹ́mi wọn máa ní ẹ má blast rárá o ẹ má bu woman yẹn nǹkan ọkọ̀ woman tó ń ṣe definitely wọ́n plant ẹ síbẹ̀ ni ló fi wá fẹ́ ṣe orí ẹ̀dẹ́ fún bàbá yẹn ọlọ́run dẹ̀ kọ́ bàbá yẹn mọ̀ ṣe kò accept ẹ̀. àbí bàbá Mohbad lè jẹ́ kọmíṣánná kan àbí kó jẹ́ mínísítà kan kí irú nǹkan báyìí ṣẹlẹ̀ sí kí gbogbo yín máa ṣe orí burúkú tẹ̀ ń ṣe yìí. ta ló lè gba gbogbo orí burúkú tẹ̀ ń ṣe sí bàbá ní bàbá yẹn ta ló lè gbà nu yín. ta ló lè gbà á. ẹlẹ́yìn jà fún bàbá ìgbésẹ̀ tí bàbá bá tún gbé ẹ̀yin náà lè máa tún kọ́kọ́ jáde pé kò wà right nínú òfin ẹjọ́ òfin wo ló wọ́ọ̀kì Nàìjíríà tófin bá wọ́ọ̀kì lu yìí ṣáà máa wá bí táwa a máa débi tá a dé lónìí yìí ni ṣáà máa wá bí báyìí ni. ẹlẹ́yìn jà fún yàn ìgbésẹ̀ tí yàn bá tún ti gbé ẹ̀ tún máa ní kò right ó wrong níbẹ̀ kí ni tẹ́ fẹ́ kó ṣe. òfin lè dé mélòó àwọn tó ti wà tó ṣe pé ní àrùn ojú ni kì í sàrùn nú lórí tó ń ṣẹlẹ̀ yìí tó fi òde kankan nú wọn. kí ló dé tó yẹ pé ní torí pé ẹ lówó lọ́gàn àbọ̀ ọlọ́run gbé yín sípò kan tẹ́ fi ìpè bí àbí kò síyà kan tó lè jẹ yín láyé mọ́ ẹ mọ̀ pé tíyà ọlọ́run tó bá dé agbára gbogbo ọlá àtọwọ́ tẹ́ nígò níkà. ìyẹn gbọ́dọ̀ fi iná jó rẹ̀ wò kó tó fi jọ́ ọmọ làkejì ẹ sọ́dà wàá lè mọ bẹ́ẹ̀ni ẹ bó ṣe difficult sí wàá lè filẹ̀ fún rẹ tó bá ti filẹ̀ fún rẹ wàá mọ̀ pé ní ìjọ ò dá kó ṣe fọmọ làkejì ni. ẹ̀yin lẹ́lẹ́ ń jà fún justice ẹ̀yin lẹ́lẹ́ ń wá justice fún ọmọ tó kú ẹ̀yin náà lẹ́tún jáde pé tí bàbá yìí ṣe right ẹ̀yin náà lẹ́tún jáde pé ọmọ yẹn kò lè rí ìdájọ́ tí o bá rí ìdájọ́ tẹ̀yìn yẹn ó máa rí ìdájọ́ tọ́lọ́nà because ọlọ́run kò ẹ́fà kó láyé ẹ̀ mi ò lè ẹ́fà bá wọn ṣe mistake ẹ pé àfi tọ́lọ́ ò bá sí tọ́lọ́ bá wà ní ìdájọ́ máa ṣẹlẹ̀ ọlọ́run wà. alájà ṣá. àìláròjìnlẹ̀ àìmọ̀ ọlọ́run inú ni mo mú yẹn sọ statement yẹn jáde ọlọ́run wà kò dẹ̀ sí ọkàn tó lágbára tọ́lọ́ ò lè ṣe àfi tí ò bá ní ṣe. mo dẹ̀ máa ń sọ ní everywhere gbogbo láti wẹ́ẹ̀sì tí tán jà fún Mohbad yẹn gbogbo wa tá à ń pariwo tá à ń ṣe gbá tá à ń ṣàwò ó lè má ṣe pé ní ó lè má sí ẹnì kan nu wa tó lè ṣokùnfà tí justice máa fi wáyé ó lè ṣe pé ẹni tó máa ṣokùnfà tí justice máa fi wáyé ó lè ṣe pé kò tí wà ní wa kò tí gbọ́ sẹ́jọ́ yìí tó ṣe pé níjọ́ tó bá gbọ́ sí báyìí ìjọ́ náà tó bá dìde ìjọ́ náà lẹ́jọ́ ẹ̀ máa lójútùú kí wá lórí bútẹ̀ ń bá káàkiri ẹ̀yin la máa jáde pé ẹ̀ná $1,000 fún lọ́ọ̀yà kan láti ṣe gbá kan láti fún ẹnìkan kan application sí yín ni ẹni tó bá ti sún kódà kó face business ẹ̀ kó gba ilé ẹ̀ lọ́nà kó jókòó sí ilé ẹ̀. because ìwọ tó bá jẹ́ abiyamọ àbí o mọ̀ pé ní o tí dépò abiyamọ àmọ́ wọn náà fẹ́ di abiyamọ o mọ̀ pé ní gbogbo wa ẹni tó bá wáyé tó dẹ̀ padà lágàn orí ibu ni fún un so tó dẹ̀ wíṣì irú nǹkan báyẹn tó mọ̀ pé ní ìjọkànjọkàn tí wọn ló máa rì tí wọn ló tán fẹ́ yàwó àbí tán fẹ́ ọlọ́kọ tọkọ fẹ́ wọn náà máa bímọ tó dẹ̀ fẹ́ kírù nǹkan báyìí kó ṣẹlẹ̀ sọ́mọ ẹ̀ o ní máa yọ ẹni tó ṣẹlẹ̀ sí náà àwọn àgbàlagbà ní ẹbẹ ní rédíò kí lè tẹ̀yìn náà lọ́wọ́ ṣé nǹkan kékeré ni kí wọ́n mọ́ ni kò sí bí kú Mohbad bó ṣe lè káfí bọ́ọ̀dì tó lára tó lè dàbí bàbá ẹ̀ torí bàbá yìí ló mọ ìyà tó ń jẹ lórí àwọn ọmọ yìí ẹni tó bá fẹ́ mọ bẹ́ẹ̀ni bó ṣe rí ẹ lọ bá single mother tó ṣe pé ní ó lọ́kọ ó bímọ òun àtọ́kọ ìwá símọ́ ọkàn yẹn wá yà sọmọ òun nìkan ló ń dá ọmọ ẹ tọ́
kọ́mọ fi yàn tó fi yanjú ẹ lọ bí irú wàhálà tó go through kọ́mọ tó yàn ẹ lọ bá single father tó yẹ pé ló fẹ́ yàwó òun àti ìyàwó ò sí mọ́ àmọ́ ọ̀dọ̀ ẹ̀ lọ́mọ wà òun ló ń struggle lórí ọmọ tọ́nà fi agbọ́mọ ẹ dìde ẹ lọ bí irú ẹ lọ bí tó go through before kọ́mọ ẹ tó succeed. Irú ọmọ yẹn wà láwọn olórí burúkú máa gáàgì jọ ní máa wá pa lẹ́yìn kan tí máa yọ bàbá ẹ̀. Kò dẹ́ lè dùn mí fún yín because nírú Joseph Alọ́ba nírú ẹ̀ lọ́kọ nírú Joseph Alọ́ba nírú ẹ̀ bàbá. Torí ọmọ tó bá jẹ́ ọmọ rẹ̀ ọmọ tó bá jẹ́ ọmọ lóàbí ó máa fálù òbí ẹ̀ tẹ́ bá dẹ̀ bí pé kí ló dé tó fi fálù òbí ẹ̀ kò ní sọ pé torí owó bọ́. owó ni kókó nẹ́tíwọ̀kì ẹ̀. kí ló kàn? Nẹ́tíwọ̀kì máa ṣòṣì ọ̀rọ̀ tó dẹ̀ ń sọ dẹ̀ ń wo agbárí. wàhálà ẹ̀ ó ń bá submission burúkú ló ń dà sílẹ̀. bàbá submission burúkú ẹ̀rí tí mo fi sílẹ̀ ni. ó dàbò oníkọ́ọ̀nì. owó ni kókó continue. Continue. Bàbá yóò invite everybody now, kò invite anybody now. Gbogbo àwọn máa ní tí lọ́wọ́ tó wà lára everybody ló jẹ́ kẹ́ anybody. Ìwọ kò dẹ̀ lè dìde kó ní pé inú gbogbo tó ó jàre kó wá ní o support mi kó sọ jáde in a public kó support mi. Kí n wá ní issue pẹ̀lú ẹ̀, mi ò lè ní issue pẹ̀lú ẹ̀. Because èmi ti rí kánú tíra pé kò sí bíyàn ṣe máa ya aláburú ẹ̀dá tó everybody máa sá fún ó máa kó ẹnìkan mọ́ tó sì máa nífẹ̀ẹ́ tó sì máa gbà fún. Boy aláburú ẹ̀dá láyé ìníkíyàn ọjà ọ̀sákọ́sókó everybody kó má mọ ibi tó wà kó yẹ pé gbogbo ọ̀rọ̀ tó bá sọ tó bá fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tó bá fi parí ẹ̀ ibi tó bá parí ẹ̀ sí kò ní lójútùú anybody ò ní mọ ibi tó bí lọ́jọ́ sí. Ṣọlá Yusuf Yàyé Túndé. Oláwọn kan àbí ìsìn bàbá àbí àwọn kan ṣe tó dájú lórí ikú Mohbad ó petition wọn ó fẹ́ kí bàbá yẹn kó follow up. Kí Yàyé Túndé ni bàbá ti follow up petition tó ṣe kò lẹ́sẹ̀ lẹ́nìyẹn bàbá yẹn ò dẹ̀ ṣe bẹ́ẹ̀. Meanwhile ọlọ́run tó máa kọ́ bàbá yìí mọ̀ ṣe ni ò jẹ́ kó ṣe bẹ́ẹ̀ because ẹ̀yin yìí náà lè máa jáde ní òríjọ́ kan tó jáde rí tó mẹ́sàn owó pé iye báyìí ló ná. Oore tó bá dẹ̀ ti ṣe tó ti hàn sáráyé tó ti fi aráyé pé èmi mo ṣe kínní aláráyé máa kí ẹ ìkítọ́ kí ẹ náà ibẹ̀ náà lórí ẹ ló pin mọ́ o ò lè expect oore kankan lọ́dọ̀ Ọlọ́run o ò lè expect ẹ̀san rere kan lọ́dọ̀ Ọlọ́run mọ́. Good afternoon. Alẹ́sìnà wọ́n aṣọ láti sáwùnà alẹ́sìnà omi ìrọ̀wùnà wàyámùnà màwùn. Gbogbo ẹni tó bá ti ṣe oore pẹ̀lú kárìmí àbọ̀ ń ṣiṣẹ́ ọ̀kan ni pẹ̀lú kárìmí. Gbogbo ọlọ́mọ tẹ́bẹ̀lú gbogbo wọn ni ó máa ń rẹ gbogbo. Kò sí bó ṣe wá lówó tó. Bàtà yẹn máa bá lára. Sinmi náà bàbá ìwọ alábùjá no plan no gang up wọn kọmẹǹtì lórí Facebook kò lè ṣẹlẹ̀ kó má kọmẹǹtì. tó àṣírí pé ẹni yìí gan ni tí ò mọ̀ at the end of the day ẹnu pé àwọn èèyàn kan sọ̀rọ̀ sí lọ́jọ́ méjì jọ́ mẹ́ta òun náà fẹ́ lọ pokùnso ká tó wá ní bàbá láti fi 10 months ago tí